Lẹ́lẹ́yìí o mo kí baálé eléyìí mo kí ìyálé eléyìí o ẹ kú dédé àsìkò yìí o ara òní ni wá torí pé ara kìí ní olókun ara kìí ní ọlọ́sà o tútù tútù là á bálé olúwẹ̀rí títì tútù là á bálé ìgbín o ara òní ni wá o ajáde lónìí ìwọlé wa ànídélé bòkú ọmọ ànídélé bòkú aya ànídélé bòkú ọkọ ọjọ́ wọn ní pa wọn ànígbà kú oníkúkú o àmín ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ kọ́gbọ́n látara Awusa eléyìí jẹ́ part 2 tí mo ti sọ̀rọ̀ fún wa ní orí Awusa àwọn eléyìí bá máa pè ní walnut. Èso Awusa ó jẹ́ èso tó wúlò púpọ̀ fún àlàáfíà ara àti ìdènà àmì òkùnkùn. Ọ̀yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ fẹnu mẹ́nu kẹ fìtìmẹ́tì kẹ wá fẹnu kẹ́mú. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Èso Awusa tí àtọ̀ ọkùnrin ọba kún tó dáadáa ẹni kọ́ lọ wá Awusa kọ́pọ̀ ẹ̀gùn papọ̀ mọ́ orógbó tútù pẹ̀lú kànáfùrù àti ìyèré kò ju mẹ́rin lọ o kànáfùrù ìyèré orógbó tútù pẹ̀lú Awusa àwọn ẹlòmíràn pè ní Àsálà ìmìdítẹ́yìn fi pè ó ọyọ ẹgún pọ̀ kẹsà ẹtútù gún ẹtúsà ẹ̀dá sínú yín ẹni kí ọ̀nkú ọ máa fi lò dúdú gbóná ògìtẹ́ bá fi ń lò ẹ máa fi lẹ̀ píìkì sí yàtọ̀ àwọn ará Faransé míìkì ní jẹ́ bẹ́ẹ̀ ẹni kọ́ máa mú àtọ̀rẹ́ yóò sì bẹ̀rẹ̀ sí ní kún dáadáa ẹ̀sọ́ kó dé ní. ẹ lọ wá èso Awusa yìí kẹwàá rọra wá egbò asùnfẹ̀yẹ jẹ ẹ ti wá méjèèjì papọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ atare ẹ lè lódìdí atare mẹ́ta ẹ lè lo mẹ́rin ọyẹ ẹgún pọ̀ kẹsà báyẹ ẹ̀gbọ́n mi bí mo ṣe kà á dáadáa o Awusa lọ́pọ̀lọpọ̀ atare lọ́pọ̀lọpọ̀ egbò asùn fún ẹyẹ jẹ ẹ̀gbọ́n mi yé ọyá ẹgún gbogbo ẹ̀ papọ̀ ẹ̀sà ẹ̀dá sóyin ẹni ọmọ tí ń reléèwé ẹni kọ́ máa fi mu òjòjú gbóná tàbí kí wọ́n máa la nínú oyin a máa jẹ́ kí làákàyè ọmọ èkì ọmọ adọ́gba àgbàlagbà náà lè lò làákàyè rẹ̀ yóò máa gòkè àgbà sí yóò sì mú lẹ́nu dáadáa ó di mélòó ó di méjì. Tí a bá ní ìtọ̀ ṣúgà tí a bá ń jẹ Awusa dáadáa tí sì mu omi sí tí a mọ̀ pé Awusa jẹ́ èso kan tó jẹ́ pé tí a bá mu omi sí a máa korò gbìyànjú kó rí pọ̀ ń jẹ́ dáadáa kó máa mu omi sí kì í jẹ́ kẹ́dà onítọ̀ ṣúgà bí a bá nítọ̀ ṣúgà gan yóò gbìyànjú àti jẹ́ pé kó di ikù kó kúrò nínú ara tó bá ń jẹ́ dáadáa. Kódà tí a bá ń jẹ tàbí ọba lọ wá Awusa yìí tó pọ̀ dáadáa gbìyànjú kó wá kọ́pọ̀ rẹpẹtẹ dáadáa tó sì ti gún pẹ̀lú ìyèré pẹ̀lú kànáfùrù ọyẹ ẹ̀sà ẹ̀jẹ̀ gbẹ dáadáa. Ìyá mi gbẹrẹ fútọ́ wà ń ẹ máa fi lògì gbígbóná ọ̀dà abẹ́ni tó ní ẹ̀jẹ̀ ríru tàbẹ́ni tó ní ìtọ̀ ṣúgà tẹ bá ń lò ó kódà bọ́ bá ń lò ó bí Ọlọ́run fi àlùbáríkà sí lára tó a máa dènà àrùn kánsà kì í jẹ́ kéèyàn ó ní àrùn kánsà kódà ẹni tó bá ti ní gan tí bá ń lò yọ ràn lọ́wọ́ kó lè tètè gbọ́ wíwò kó sì lè tètè sàn. Èso Awusa tá ń pè ní Àsálà gbìyànjú kan wá èso yìí dáadáa o ó ti wá èso yìí ọyá wá èpo ọ̀bọ̀ kó gún pẹ̀lú rẹ̀ ọ wàá fi ọ̀sẹ̀ kó bí wọ́n bá ń bínú rẹ̀
epo ọ̀bọ wà mẹ́ o gbìyànjú kọ́ máa wé ọṣẹ yìí bí àwọn abínú ẹni bá ń bínú rẹ̀ tó bá wà láwùjọ bí wọ́n bá táwọn èèyàn bú pọ̀ tó bá ń lò ó rí i pé ìyàtọ̀ gidi yọba tó wá gbọ́ o òun nìkan pa ní í ṣe o tí a bá ń lò ó wọ́n bá náwó àdábọ̀ fún ọ kò ní ṣiṣẹ́ tá a bá gun bẹ́ẹ̀ tó táwọn àgbàlagbà bá pa pọ̀ àsálà lásán pẹ̀lú èpo ọ̀bọ̀ kẹfọsẹ́kọ kẹ́mi fọwọ́ tàbí kẹ́mi fọnú gbá yín àgbà náà ò ní wọbẹ̀ ẹlẹ́sẹ̀ ẹbú ò ní wọbẹ̀ kódà kì í fún oògùn burúkú láàyè kó ṣiṣẹ́ kódà a máa ṣe tùràrí rẹ̀ ẹ fẹ́ gbọ́ ìrìn jùlẹ̀ odìjọ́gbìn ọjọ́ rẹ̀ tùràrí rẹ̀ dáa pọ̀ tó bá ń fi lọ́wọ́ ibi báwọn ọkà bá pọ̀ nulẹ̀ wọ́n máa tú jáde ni bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ọ àbí lé ẹ̀mí burúkú kúrò lórí ilẹ̀ àbí lé ẹ̀mí burúkú kúrò nínú ilé ó dáa púpọ̀ ṣùgbọ́n fi ìjù yẹn lẹ̀ o orúkọ mi lukumọ ọmọ ayédáde lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +2348032983298 +2348032983298 gbàkan sí +2348133155111 +234808133155111 ẹ má sì mí gbọ́ o ahun ni o ahun ọ̀lẹ̀ wá gbé ẹ̀dá bó ṣe jẹ́ nù ẹ̀yẹ wọ́n ní nọ́mbà orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí +22954651928 +22954651928 tẹ́ ẹ bá pe nọ́mbà nàìjíríà mi tí ò lọ ẹ pè mí ní whatsapp ẹ̀ wọ́n gbé wọ́n dà yín lóhùn ẹ gbìyànjú ẹ darapọ̀ mọ́ wa lórí whatsapp group yánà méjì ló kú sí aníkan private ìkan public ìwọ tó bá wà ní public ọ̀ láǹfààní àti béèrè kankan ṣùgbọ́n tó bá wà ní private ọlọ́lá kan ni ọgbọ́tumọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ ohun tó ṣe sí ọ̀fẹ́ lọ́ọ́ máa gbọ́ tàbí àwọn ètò tá a ti filẹ̀ látọjọ́ tó ti pẹ́ ní àbẹ́ ìta àṣẹṣẹ filẹ̀ tó bá béèrè bó ló ti ṣe àbí nǹkan míì tá a ti filẹ̀ ọ̀fẹ́ là á filẹ̀ fún ọ 5,000 naira ló fi wọlé ó sì máa san 5,000 lóṣù oṣù tó bá ti jẹ́wọ́ rẹ̀ ayọ̀ kó mẹ́lọ́ọ́ kan ni tó ẹgbìyànjú kẹ́ darapọ̀ mọ́ tẹ́ ẹ bá wá jọyìn whatsapp group ọ̀hún olófin o ẹ má sẹ́ndì sticker o ẹ má sẹ́ndì fídíò o ǹjẹ́ gbọ́ mi yé dáadáa báyìí nísìnyí ẹ ti gbọ́dọ̀ máa sẹ́ndì àwọn nǹkan tí ọ̀dà sínú rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ sọjọ́ bí ẹ lè sẹ́ndì fọ́tò ẹyọ kan pé káwọn èèyàn ṣàdúrà fún yín yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ o ẹ tẹ̀lé kìlọ̀ o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.